sọ fún bàbá wa Adéyẹmí mo ní bá mi olóyè Sunday Igboho sọ fún mi rí pé wọ́n ti fa àwọn jẹ jagun àwọn ìjọ kan ti fi wọ́n jẹ jagun of Yorùbá land ilẹ̀ tíjọ́ ní kí ló dé tẹ̀yìn stamp ẹ̀ kọ́ máa jẹ jagun of Yorùbá land bàbá ní akẹ́lọ́rọ̀ Awíkonko ló kọ́ mi Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bí àánú Olódùmarè ní fi wá sílẹ̀ àtọmọdé àtàgbà ní mọ̀ ọ́ bá ṣe níran tèmi Kennedy àwọn ọmọdé ń bá mi ṣe mo ní kí ló dé wọ́n ní mo lẹ́ran lálá àwọn àgbà ní mo tó fẹ̀yìntì bá gbà lò wọ́n ní mo mọwọ́ wẹ̀ lọ́jẹ́ kí n lè bá gbà jẹun mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bí láìsí ẹ̀yin kò sí èmi kò sóǹgbè kò sóǹká lágbára ọlọ́run ní fi wá wọn ra wa ikú ò ní pa àìsàn ní ṣe ń lọ́jọ́ ikú ìpẹta lójú ran ikú ò ní pa mí kò ní pa wá nílé iṣẹ́ tiwa Awíkonko TV and Advertising Company Limited. Bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi nǹkan ní lọ ní dúníyàn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáńlá ayé eléyìí tí mo fẹ́ pẹ̀kẹ́lù tí mo fẹ́ kájọ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ní ti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbòòṣà Àdìsá ọmọ aládìkún ta ni ó kì ọ́ bí mi. Now oríṣiríṣi ìròyìn ní bẹ́ẹ̀ta ń gbé kábíyèsí His Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọ̀jájá tó fìdí ọlọ̀tẹ̀ jálẹ̀ wípé bàbá fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ ààrẹ akọni Oòduà àgbáyé mọ̀ wá ní bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ìka tọ́tọ́ símú la fi romú ẹni tó kúnjú òṣùwọ̀n là á gbé síbẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó gbangba sùn lọ́yẹ́ ó kájú ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Bákan náà ni mo bá fídíò kan pàdé nígbàtí Alhaji Akéwùgbà Gold tó ṣàbẹ̀wò sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níbi tó ti sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó fẹ́ ṣẹlẹ̀ kó tó di pé àwọn jàǹdùkú ọlọ́pàá wọ́n wọlé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ tí wọ́n dẹ́mi àwọn èèyàn légbodò tí wọ́n má àwọn èèyàn nígbèkùn lọ Àbújá. Kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ò ní wípé bàbá mi Àtàndá alówó lòdù bí ìyèrè ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkun tọ̀ọ̀tọ̀ lẹ́yìn His Imperial Majesty ọba Lámídì Adéyẹmọ ẹlẹ́ẹ̀kẹta Ọláìwọlá kọ́lọ́hún ọba ọdẹlẹ̀ fẹ́ èèyàn rẹ̀ pé bàbá ti fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho joyè kọ́lọ́jọ́ tó dé kódà lẹ́tà ti ṣe tán ìjọ tí wọ́n mọ̀ sọ pé wọ́n fẹ́ mú lẹ́tà lọ sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òun náà ni àwọn tó wá ṣèkọlù ni wọ́n ṣèkọlù ẹni tí ó parọ́ ní pẹ́lẹ́rì òun bẹ lọ́rùn according to àfáà Akéwùgbà Gold Sheikh Akéwùgbà Gold òun náà ló wà in between ọba Adéyẹmí àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó ní alàgàtà tí ń bẹ láàrin wọn òun náà làbá mọ̀ pé ní alárinà bí èèyàn náà ni máa ń fìyàn lọ́yàn kí wọ́n tó fìyàn joyè ọba tó fẹ́ fi ọ́ joyè lè má rí ọ ó lè má rí iṣẹ́ rẹ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe lórí social media àwọn kábíyèsí wọ̀nyí kì í wò ó ìwọ́dẹ̀ ní lọ́kàn wípé at least ọyẹ kan bá máa rí wọ́n bí sì ju gbogbo nǹkan wọ̀nyẹn lọ àwọn tí wàá ń rí ní ọmọ pé ọmọ yìí tọ́ sóyè kábíyèsí ẹja fún lóyè iṣẹ́ báyìí ní í ṣe so àkójọpọ̀ èèyàn ìní máa ń bí oyè irrespective bí ti wá wù kó jẹ́ kálá láàfin ti fi Ìgbòho joyè ńgbà náà ni ìbádùn ohun tí kálukú wọn fẹ́ náà ni báwo ni Ìgbòho ṣe láǹfààní àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú olóyè Gani Adams. Mo rí àpilẹ̀kọ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe mọ̀ wípé kálukú fẹ́ recognition lórí ìtàkùn ayélujára ntí wọ́n bá sì wò páwọn èèyàn máa wò controversies tẹ́ lè tètè dá sí tẹ́ respond sí ni wọ́n gbé jáde fún ẹ all well and good níbi tí wọ́n ti gbé picture Ìgbòho àti olóyè Gani Adams sẹ́gbẹ̀ẹ́ ara wọn ń pé inú àwọn akọni méjì yìí ta ni ó dáa jù ta ló lágbára jù gbogbo àwọn nǹkan yẹn nonsense ni
That is not what we need. What we need is why a situation whereby one can complement another. Torí pé ibi tẹ́nìkan rí kan dé ńlẹ́ lòmíì ti bẹ̀rẹ̀ sí ní rí nǹkan. Olóyè Ìbà Gani Adams ẹ kàn ń dá Gani Abiodun Ige Àdùbí lẹ́bi lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ọgbọ́n ìmọ̀ àti òye rẹ̀ kò sí fọwọ́ rọ́dà sẹ́yìn. Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Ọgbọ́n ìmọ̀ àti òye Ìbà Gani Adams kò sí fọwọ́ rọ́dà sẹ́yìn. When you close to him, you know how intelligent he is. Very, very intelligent individual. But ìkánjú wa wọ́n jiyàn gbé ń Kwara wọ́n ṣe kíní kan ṣé kò yẹ kí Gani Adams ó ti lọ bẹ̀ irọ́ o. Gani Adams mẹ̀tó sì mọ̀fin. Ọmọ ibi tágbára ó ń mọ. Ọmọ wípé ayé ti kúrò láyé ibi tí Aláàfin ti máa ń sígun fáàrẹ Ọ̀nà Kakanfò. Báláàfin bá lóun fẹ́ sígun fáàrẹ Ọ̀nà Kakanfò nísìn. Àtàrẹ Ọ̀nà Kakanfò àtàláàfin ní òjò sẹ̀wọ̀n o kọ́lọ́mọ́jàrí o. Because ẹnìkankan ò lè sígun fẹ́nìkan kan nísìn. Ntí Ṣèyí Mákindé ọ̀kọ́kọ́ béèrè ni wípé sóun ò sí ní state ni. Ṣèyí Mákindé ní gba security vote ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ security gómìnà lọ́kàn. So gbogbo eléyìí ni Ìbà Gani Adams mọ̀. Kí Ìbà Gani Adams ó tó gbé ìgbésẹ̀ kan kì í ṣe kábíyèsí kan ló máa instruct ẹ̀. Àwọn governor ni wọ́n foríkorí fi kùn lóko. Wọ́n dẹ̀ organize ẹ̀ legally yóò ní legal backup. Ńgbà tán fẹ́ dá Àmọ̀tẹ́kùn kalẹ̀ ó ní legal backup. So n ta lè promote ní ìsẹ́ni pé okay o báwo ni Ìgbòho àti olóyè Gani Adams ó ṣe jọ ṣe papọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé maybe 4 or 5 years ago èmi Àkàndá Àwíkóńkó sọ wípé ó difficult fáwọn méjèèjì láti jọ ṣiṣẹ́ papọ̀ kò convenient rárá. They have different philosophy of life and style of working wọn kò bára mu. Ṣé gbàgbé Ìbà Gani Adams ní on ground soldiers tó pọ̀ in the persons of OPC. OPC wá káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n nígbàgbọ́ nínú Gani Adams tán tẹ̀lé Gani Adams ó ti ní wọn grand already tí wọ́n dẹ̀ ń ṣe meeting here and there tí wọ́n dẹ̀ wà proud láti pera wọn bẹ́ẹ̀. So olóyè Sunday Adéyẹmọ Ìgbòho is a one man mopo. Wọ́n ṣe kíni one man mopo. I know him very, very well. So mo dẹ̀ study ẹ̀gbọ́n mi dáadáa mo mọ báwo ni ẹ̀gbọ́n mi ṣe rí. Ìtara àìfẹ́yànjẹ ìní máa ń push olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. He has a very, very clean heart. Ó fẹ́ràn ọmọlàkejì ó dẹ̀ máa tètè finú tán yàn. Torí ẹ̀ ló jẹ́ kán máa dá lọ́pọ̀lọpọ̀ gbà. Torí Ìgbòho ọ̀mẹ́ni tá a súnmọ́ tá a lé sá. Àwọn kan disguise wà ń gbà yẹn wọ́n ní wọ́n dà wọ́n lẹ̀ lẹ́nu iṣẹ́ sọ́jà. Ìgbà tí mo rí wọn lọ́dọ̀ Ìgbòho mo rò pé ọ̀dàlẹ̀ làwọn ilé ó padà dalẹ̀ wọ́n sì padà dalẹ̀ náà. But once tí Ìgbòho ti sọ pé tó ti gbọ́ pé wọ́n yàn wọ́n jẹ nítorí pé wọ́n ń tẹ̀lé ìran Yorùbá àbí wọ́n fẹ́ kí ìran Yorùbá kó kúrò ní ọwọ́ àwọn darandaran ni wọ́n ṣe dà wọ́n lẹ̀ lẹ́nu iṣẹ́. Ìgbòho ti rí wọn gẹ́gẹ́ bí ẹni tó máa gbèjà. So bí Ọlọ́run ṣe dá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nìyẹn. Now ẹ wá ń sọ̀rọ̀ nípa pé wọ́n ò fi Ìgbòho joyè wọ́n ò fi Ìgbòho joyè. Ẹ jẹ́ á gbọ́ lẹ́nu okay ẹ jẹ́ á kọ́kọ́ ka ti ilé ìtọ́ jáde wípé bàbá wa ò ní fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho joyè àbí wọn ò fi joyè. And I will give you the authenticity. Ṣé lóòótọ́ ni ṣé rọ́ ni? Ìgbà wo ni ó wáyé bò ni ó ṣe wáyé lágbára Ọlọ́run. Ṣùgbọ́n ẹ jẹ́ á kọ́kọ́ kaná ká tó wá lọ gbọ́ ọ̀rọ̀ ti àfáà Sheikh Akeugba Gold. Ọọ̀ni to install Sunday Igboho as Ààrẹ Akọni Oòduà worldwide. The Ọọ̀ni of Ife, His Imperial Majesty Ọba Adéyẹyè Ernest Ògúnwùsì Ọ̀jájá II is set to install Yoruba activist Chief Sunday Adéyẹmọ, popularly known as Sunday Igboho, as the Ààrẹ Akọni Oòduà worldwide, a reverse chieftaincy title within the Yoruba traditional institution, according to a tweet shared by Africanism Culture Imakun, currently making the rounds on X. The Imperial Majesty decision represents a profound royal endorsement of Sunday Igboho, recognizing his role, influence,
and sacrifices in the cause of advocating for the Yoruba people and the preservation of their ancestral heritage. The tweet further claimed that the title, which translates to Brave Warrior, is being conferred in recognition of Igboho's courage, selflessness, and unwavering commitment to Yoruba unity, security, and cultural dignity, elevating its recognition to a global level with the addition of Oodua worldwide. And I quote, "A significant and resonant moment is unfolding within the cultural and political landscape of the Yoruba nation, in a move that speaks to profound recognition and royal endorsement. His Imperial Majesty the Ooni of Ife, Ooni Adeyeye Enitan Ogunwusi Ojaja II, is set to bestow a weighty chieftaincy title upon one of the most iconic and contentious figures of recent times, Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. He will be installed by the referred title of Are Akoni Oodua worldwide. This decision is far from a routine honor. It is deliberate and powerful affirmation from the foremost Yoruba throne. The title itself, Akoni, translates to a brave warrior or a valiant one, a designation steeped in history and respect. By appending Oodua worldwide, the Ooni elevates this recognition to a global scale, acknowledging Igboho's influence far beyond Nigeria's borders. The justification from the palace is clear and compelling. I quote, it cites Igboho's courage, sacrifice, and unwavering dedication to the Yoruba people. It recognizes him as a selfless defender of ancestral heritage, a strong voice that emerged during times of widespread fear and uncertainty concerning security and cultural preservation. Bí ròyìn ṣe gbé jáde nu, then inú ìwé ìròyìn tèmi ti rí òun náà ni Ọ̀yọ́ Affairs. Ẹ jẹ́ àkọ́kọ́ clear ti Akeugba Gold náà. Bàbá Aláàfin Adéyẹmí ọlọ́pàá mi yọ́nú sábọ̀. Wọ́n pè ní nígbà kan. Èmi àti Engineer Ibrahim wọ́n ní ká jíṣẹ́ fún yín kẹ́ yọjú sáwọn. Ẹ̀sìn mítìnì àkọ́kọ́, ẹ̀sìn mítìnì ẹ̀kejì, ẹ̀sìn mítìnì àkọ́kọ́ nínú ààfin, ẹ̀sìn ẹ̀kejì ní àdúgbò bọ́rọ́bọ́rọ́, ẹ̀tún sí ẹlẹ́ẹ̀kẹta mẹ́ta tèmi mọ̀ nù, ẹ̀tún sí àìmọye táyì méjèèjì òde mọ̀ wọn. Mẹ́ta tèmi mọ̀ nìyẹn, ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. Bàbá wa pè mí, àwọn ní ọmọ mi Sunday Igboho á fún lóye of Yorùbá land. Níjọ́ náà lọ́rùn, bàbá wa ní oyè wo láre fún làwọn bá fi gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ipò tí wọ́n bá wà wọ́n wo àwọn tí wọ́n ti lò kọjá bò ní wọ́n ṣe lò. Mo wá sọ fún bàbá wa Adéyẹmí, mo ní bá mi olóyè Sunday Igboho sọ fún mi rí pé wọ́n ti fa àwọn jẹ jagun, àwọn ìjọ kan ti fi wọ́n jẹ jagun of Yorùbá land ilẹ̀ tíjọ́ ní. Kí ló dé tẹ̀yìn stamp ẹ̀ kọ́ máa jẹ jagun of Yorùbá land? Bàbá ní ọ̀rọ̀ ló sọ yìí o, àmọ́ màá ronú sí fún ti méjì. Ọ̀yọ́ kì í joyè tẹ́nìkan bá ti jẹ. Àwọn ìlú kan bẹ tí wọ́n ń jẹ jagun. Ìkejì, àwọn ìdílé kan bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n ń jẹ jagun. Wọ́n ní tí ọba bá ti ń lọ jẹ oyè tọ́ba ẹgbẹ́ rẹ̀ kan ti jẹ rí ọ̀fẹ́ wọra ilẹ̀ ni o. Wọ́n ní àní ìlú báwọn Ìgbòho pọ̀ lọ́wọ́ mi kọjá. Mo nígbàgbọ́ pé ẹ gbọ́ nǹkan tí ó sọ. Bàbá làwọn fẹ́ folóyè Sunday Adéyẹmọ Ìgbòho joyè. Orúkọ oyè táwọn fẹ́ fi jẹ làwọn ò tí ì mọ̀. Ṣé kí wá láwọn gbà wọ́n níyànjú pé Ìgbòho sọ lójú àwọn rí pé àwọn ìjọ kan fáwọn jẹ jagun of Yorùbá land. Ìjọ ni wọ́n o. Kí ló dé tí bàbá ò endorse ẹ̀? Bàbá wa ní Ọ̀yọ́ kì í joyè tẹ́nìkan ti jẹ rí. Torí bọ́ láwọn ìlú tí máa ń joyè ọ̀hún. Àti pàápàá ó láwọn agboolé tí ń joyè yẹn nílùú Ọ̀yọ́. Well, àkíyèsí mi kékeré ń bẹ̀ hàn. Ó ní pé àwọn ọmọ Ọ̀yọ́ náà ti sọ̀rọ̀ yìí rí. Pé Agbákin kẹ́nẹ́ kan Báṣọ̀run Ọ̀yọ́ nìkan ni wọ́n ti ń jẹ́. I was like, so ìlú mi ò gbọ́dọ̀ jẹ́ Báṣọ̀run mọ́, ìlú mi ò gbọ́dọ̀ jẹ́ Agbákin mọ́, Ọ̀yọ́ nìkan ló gbọ́dọ̀ jẹ́. Kí ló dé tí Ọ̀yọ́ ń gbé eégún táwọn ìlú mi ń gbé?
kí ló yẹ tí wọn ò dá mọ̀ bó ti wọn lára kí wọ́n má jẹ́ ọ̀rá gọ̀ kí ló yẹ tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nǹkan tí lómi ń ṣe náà lọ́yọ́ náà ń ṣe ẹ má jà máa karama àwọn nǹkan kan ń tá a rí ń bí la mú lọ bí ń tá a rí ń bí la mú lọ bí lórúkọ àwọn oyè ibi tán ti ń jẹ́ ń bí tá a ti ń bọ̀ náà ládàálẹ̀ ń bí tá a wà jagun Ọ̀yọ́ ọ̀pápọ̀ mọ́ tìbàdàn jagun Ìbàdàn ọ̀pápọ̀ mọ́ tògbómọ̀ṣọ́ ọ̀pápọ̀ mọ́ tàbẹ́kúta kò túmọ̀ sí pé torí pé wọ́n jẹ jagun lọ́yọ́ nìsín wọn gbọ́dọ̀ jẹ jagun Ilé-Ifẹ̀ mọ́ oyè àjẹwọ̀ oyè àjẹgún ni ó láwọn tí wọ́n fi ń jẹ ni ó láwọn tán fi ń jẹ jagun ó láwọn tán fi ń jàgbá akin ó láwọn tán fi ń jaṣípọ̀ ó láwọn tán fi ń jọ̀tún ó láwọn tán fi ń jẹ lúkòsì oríṣiríṣi oyè ńlọ papọ̀ láwọn ìlú sílùú ìyẹn ò túmọ̀ sí pé ìlú kan ò gbọ́dọ̀ jẹ́ and again jagun Ọ̀yọ́ yàtọ̀ sí jagun ilẹ̀ Yorùbá land jagun Ọ̀yọ́ oyè àjẹwọ̀ oyè agboolé ni ló máa jẹ́ jagun of Yorùbá land oyè ìdálọ́lá lásán ni. akáfọlóye tí wọ́n mọ̀ drag fún mi níjọ́ bẹ́ẹ̀ ni nígbà tí ìjọ karùn-ún bàbá rẹ́kọ̀dù wọn máa bọ̀ wá bá mi mo dọ́dọ̀ wọn bá mi kílẹ̀ lérò ìkàṣe wọ́n ní mo ronú oyè kan ẹnìkan péré lọ́jẹ́ oyè yẹn rí lọ́yọ̀ọ́ lé wọ́n dárúkọ ẹni náà ẹni lọ́kọ́kọ́ wà lọ́dọ̀ wọn tó ti pè mí lójú ọ̀nà pé bàbá rẹ̀ dẹ̀ nǹkan wọn kódà ẹ ń pè ọ̀fọ̀ níbi sẹ́ ń dárúkọ oyè yẹn nígbà èmi náà débẹ̀ lóòótọ́ bàbá bá ní áàfún ní jagun tàbí lóògùn akérèfìjà lọ ní a bá gbẹ́sẹ̀ ká òkè ó gbé lẹ́ra ní bá gbé orí kì í jagun akérèfìjà lọ ó tó ìṣẹ́jú márùn-ún tí wọ́n wí tẹ̀léra wọn ní kí ló fi ṣeré ẹnìkan ìwojú ẹ àwọn jagunjagun ayé ni wọ́n jẹ́ àfijẹ́ kóhun àtẹnimọ́fijẹ́ Kakanfò ká lè jọ fọwọ́sowọ́pọ̀ lórílẹ̀ Yorùbá. That is it. ìyẹn ni oníjà kan méjèèjì ọjà o torí nígbà míì àbúrò lè burú jẹgbẹ lọ àmọ́ tá a bá jọgbọ́n sí i àwọn àlejò àwọn méjèèjì àbáwá ní tó bá ti lọ́la yọjú sí mi á tẹ̀lé tààrí mo dọ́dọ̀ bàbá ńjọ́ kejì wọ́n ní bàbá sọ lọ́rẹ́ rà. now ó tọ̀rọ̀ ni bàbá Aláàfin sọ àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí nǹkan tèmi náà sọ fáwọn méjèèjì láti jọ iṣẹ́ papọ̀ ńlá lè jọ oko ọ̀nà tá a lè mọ sán nìyẹn pé lọ́pọ̀ ọgbà àbúrò lè burú ju ẹ̀gbọ́n lọ a ti rí nínú Ṣàngó àti Dàda ò lè jà ó lábúrò tó gbójú ẹ má wàá gbàgbé o tàbí bẹ́ẹ̀ bá gbàgbé karan ẹ̀ létí àbí tó bá jẹ́ pọ̀ mọ́ jẹ́ sípò nínú àwọn tí ń wò wá káwé ká jí wọn bó nínú oorun pé Ìbà Gani Adams ti burú bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rí tàbí burú ju Sunday Ìgbòho lọ rí ẹni tó bá fèsì federal government akẹni Gani Adams ti fèsì federal government rèé pẹ̀lú ẹgbẹ́ OPC tó kó jọ ọgbọ́n tí mo máa ń sọ ńgbà náà ni pé à ń ṣeré ikú fọ́bajó ńgbà tá a bá ń ṣe inú gbẹndú sáà mobile police pé kán yìnbọn sí a ṣé èsì pa à ń ṣeré ikú fọ́bajó nù láyé ìgbà tá à ń sọ OPC so kí wàá ló jẹ́ kí Gani Adams ó jẹ́ǹtù òun náà ni arrest tíjọba bá grip ẹlẹ́ẹ̀kan gbogbo egun ẹ̀ tó le kankankan yóò rọ̀ kò sẹ́ni tó le tíjọba mú tí ò padà rọ̀ bó o bá le tíjọba mú ọ tó o tún padà le àjẹpẹ́ wọn lọ padà ti parí ayé ẹ kò jù bẹ́ẹ̀ lọ because mímú tán bá ti mú ọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó ọ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ tó ọ̀mọ̀ tẹ́lẹ̀ òye tí ò yé ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti yé ọ tọ̀dọ̀ wọn wá ó ti mọ báńdìrì ibi tá a sọ̀rọ̀ dé ibi tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ dé ibi tá a hùwà dé ibi tá a gbọ́dọ̀ hùwà dé ní tá a gbọ́dọ̀ ṣe ní tá a gbọ́dọ̀ ṣe ní tó lè mú yàn pẹ́ lẹ́wọ̀n ní tó lè mú kéèyàn ó gbégbé ayé ìrọ̀rùn kálukú òtúnṣì kan bẹ̀. gbogbo alágbọ́ngbà tán arrest Gani Adams ń gbà yẹn federal government ń jubilate ni so somebody like that ní section tiẹ̀ ní generation tiẹ̀ ní period tiẹ̀ ní time tiẹ̀ ó ti pay dues ẹ̀ ngbà tán fi Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbà yẹn ní tí mo máa ń sọ fáwọn èèyàn tó bá fẹ́ gbé mi ni pé ó ti pay dues ẹ̀ Gani Adams is a warrior bóyá akórìíra ẹ o bóyá afẹ́rẹ́ ẹ o ẹni ìtàn tó bá wù kí kálukú sọ nípa rẹ̀ èmi can tell you categorically pé Gani Adams ti pay dues ẹ̀ likewise olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti pay dues ẹ̀ anybody tó bá fi joyè nísìn ẹni oyè tó bá fi jẹ nísìn àjẹmọ́nú ni torí pé àgbàtà lọ́kàn ó lẹ́ni tó ń bá ń lé ńgbà tá a nílò èèyàn Sunday Ìgbòho lọ bá ń lé Sunday Ìgbòho lọ jáde sí a Sunday Ìgbòho lọ respond sí wa so that is the reason why tó fi tọ́ sí oyè
ìdálọ́lá bóyá látọ̀yọ́ bóyá láti Ifẹ̀ bóyá láti anywhere. So ẹ jẹ́ kí n kàn play eléyìí díẹ̀ kákan gbọ́ nǹkan tó kí n kàn fi establish àwọn nǹkan kan then kí n wá fò síbi nǹkan tí mo fẹ́ sọ gangan nípa ti Ọọ̀ni tilé Ifẹ̀ pápápá. nígbà òtijọ́ kẹta mo tún yọjú bẹ́ẹ̀ nígbà òtijọ́ kẹni wọ́n bá pè mí wọ́n ní mo ti ní kan tẹ lẹ́tà yẹn èmi ti sọ fún lóye lẹ́ni tí ó tẹ lẹ́tà bàbá tó sílé wọ́n ní bàbá náà ló ránṣẹ́ irú àgbákò kínní nígbà òtijọ́ karùn-ún mo tún débẹ̀ ẹni tí ó tẹ lẹ́tà ti dé wọ́n ti tẹ nẹ́gẹ́tìfù ẹ̀ bàbá wá fún mi mo kà mo ní ó ti dára wọn lọ́ọ́ wò nílé sùn lórí ẹ̀kọ́ ṣàdúrà ìbá àfààní ọ̀ kọ̀ wá padà mú wá fún mi torí tí ó ṣe kí gbogbo ilẹ̀ Yorùbá lélẹ̀ mú padà wá fún mi ní ìfẹ́ kó wọn àti Kakanfò ọjà wọn jọ mọ ìdájọ́ wọn sábà ẹ̀kún kẹ́kọ̀ọ́ wọn sábà jà fẹ́ lèmi bá mú kọ́pì lẹ́tà yẹn èmi lọlé nígbà ó dára ọjọ́ kejì èmi ò tí ì gbọ́ wípé wọ́n ṣáìkì inú lẹ́tà wa yìí bàbá kan pè mí ní níbi aago 5 ìwọ lọ wá máa mú lẹ́tà kọ́pì tí mo fún yẹn máa mú bọ̀ bàbá mi dọ́dọ̀ wọn bàbá ní sọ́gbọ́n tó ṣẹlẹ̀ báàmì mo ṣẹ̀ṣẹ̀ ń jìnnà ní ìjọ kankan wọ́n ti ṣáìkì lé ọ̀rẹ́ mo lẹ́tà yẹn wá àmọ́ sí lọ́jọ́ iwájú mọ́jì mú kó wa pọ̀ mọ́jà jọba àlọ́ lárí bí bàbá ṣe padà lọ mọ́ wa lọ́wọ́ nìyẹn. That is experience. Bàbá ní kí wọ́n dá lẹ́tà padà pé káwọn má jẹ́ kí wọ́n mú àwọn ọmọ ìjà ìjọba ló ń bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jàǹgbà yẹn báwọn bá wá involve yóò dàbí ẹni pé àwọn lọ́wọ́ ń bẹ̀ ẹni tí ó sì bá wọn parí ìjà kí bá wọn bẹ̀rẹ̀ so ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ nù. Now that is ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyè yẹn túmọ̀ sí pé bàbá wa Aláàfin àná fẹ́ folóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ Jagun. Now to the best of my understanding níwọ̀n bá àgbà tó jẹ́ wípé ìjọba ń tẹ̀ síwájú ni ipò ọba ń tẹ̀ síwájú ni nbí tálàfin àná gbede láláàfin òní ti bẹ̀rẹ̀ èmi ìbá recommend fáláàfin òní ọba Òwò Adé oyè tí Aláàfin àná nílẹ̀ fọlóyè Sunday Adéyẹmọ Ìgbòho this is the right time láti fọlóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ́ kábíyèsí o Ọlọ́run ràn yín lọ́wọ́ o àtó control yín o but gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn ni o pé ibi tálàfin àná gbede ẹ lè yọrí ẹ̀ ìyẹn máa jẹ́ another thing láti fi máa ṣèrántí yín. God bless you. Now Akeugba Gold wá advice Ìgbòho òun náà wà very very crucial ṣùgbọ́n kó tó di pé mo play advice yẹn kí n tó finalize ọ̀rọ̀ mi ká tó wá sọ̀rọ̀ nípa oyè ti Jagun Ilé Ifẹ̀ ẹ̀yà mi ìṣẹ́jú méjì tí n bá padà dé á tẹ̀síwájú. God bless you, God bless you. Àná Ọlọ́run ní fi sílẹ̀ ẹ ṣé mo dúpẹ́. Hello everyone, we are here at AFAB Real Estate Phase 2. Where are we located? We are located at Badi Okioyi, Ilorin, Kwara State. We're here to talk about our Phase 2 opportunity. Now, the price is still 500,000 per plot. That's the price. We primarily do business here in this region. Now, another opportunity to also take note of here is the proximity of this property to the express road. The landmarks are remarkable. You have the NNPC, you have the police station down the road, you have the Kwara State Polytechnic, you have the teaching hospital. You can never beat. When we talk about development in real estate and we talk about golden opportunity, those are the things to look out for. Now, we work with professionals. We just don't work in isolation. We have professionals working with us. We have our lawyers, we have the surveyors, we have the engineer, and we have our awesome management team in place that they are ready to walk you through the process. If you are ever in need of any, try to reach us, contact us, 081 68 99 41 68. That's the WhatsApp contact. We also have our email, afabbands@gmail.com. Thank you very much.
Now we're going to move to phase 3. Thank you. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Goldworm tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Goldworm. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, bó jẹ́ Canada ni, bó lè jẹ́ Port Harcourt ni, bó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Goldworm Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdídì máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Goldworm last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Goldworm, it can never be like Goldworm. I used to tell you, health is something
to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ gbàgbé níbi tí mo ti dánu dúró mo ní Alhaji Akeugba Gold Igboho Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní àmọ̀ràn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má reflect lé lórí, but I will surely do, because blood is always thicker than water. Majority àwọn alátẹ̀lé ntí wọ́n jẹ, ntí wọ́n fara gbá, ntí wọ́n fọwọ́ kọ́ ni wọ́n ń lé káàkiri. Òótọ́ ọ̀rọ̀ ilé ìbílẹ̀ wọn ò ní lè sọ, àwa tá a sọ rèé. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Now, ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ yìí. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Ọ̀gbọ́ Yorùbá ni wọ́n ní ọ̀kẹ́rẹ́ tí ó gungi ọ̀gẹ̀dẹ̀ èékánná ẹ̀ gbọ́dọ̀ mú ṣáṣá. Ẹni tí yóò ṣe àṣeyọrí nínú ìrìn àjò ayé ó gbọ́dọ̀ jẹni tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ dáadáa, tó lákìkanjú, tó látẹnumọ́, tó látẹpámọ́, tó látẹramọ́, tó látẹraṣe. Ẹni tí ọ̀ká rẹ̀, ẹni tó yẹ pé wájú ní wò kọ̀wẹ̀yìn, nínú òjò nínú òrùn, kó ṣubú kó fẹsẹ̀ kó tẹjúmọ́ wájú náà ni. Wọ́n ní ojú tí ò rí pípọ́n iná, tí ò rí rẹ̀rẹ̀ oòrùn kò lè rí yindiyinde bí idẹ bí idẹ. Àwọn náà wọ́n wá ní kí wúràwò tó dán ó ti lànà kọjá. Kò sẹ́ni tí ó gbàgbéga tí ò ní sí promotional course. Kò sí ẹni tí ó gbàgbéga lẹ́nu iṣẹ́ tí ò ní sí promotional exam. Ntí wọ́n ń pè ní ìdánwò láti kú nípele kan bọ́ sí ìpele kan ni. Tọmọ primary 6 bá ṣe common entrance láti promote kúrò ní primary school sí secondary school ni. Tọmọ JSS 3 bá ṣe JSS 3 exam, JSS 3 WAEC láti promote kúrò ní junior bọ́ sí senior secondary ni. Bọ́mọ SS 3 bá wá ṣe WAEC tó ṣe NECO tó ṣe JAMB láti promote kúrò níbi tó wà ń bọ́ science institution ni. Ọmọ SS 3 tí ò ṣe WAEC, tí ò ṣe NECO, tí ò ṣe any West Africa examination tàbí general national examination kò lè kúrò níbi tó wà ń bọ́ sí another level of life. Ẹni tó kàwé tó ló ń fẹ́ ṣe masters yóò ṣe master course, ó fẹ́ gba PhD ó ṣe PhD course láàyè ọ̀tọ̀. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti ṣe ẹ̀sáàmù tiẹ̀, ó ti wá pass nínú ẹ̀sáàmù ẹ̀. Ìnìpọ̀ fẹ́ kú lórílẹ̀‐èdè yìí, wọ́n mú lórílẹ̀‐èdè Kútọ́nù, wọ́n fi sínú àtìmọ́lé fún odidi ọdún kan. Lẹ́yìn ẹ̀ ó jáde, kó tó di pọ́ jáde ìyá tó bí sáyé ti jáde láyé. Exam ẹ̀ tọ̀fù gan, majority wa ni ò ní fẹ́ gbàdúrà rẹ̀, ṣùgbọ́n pò tí Sunday Igboho wà lẹ́ẹ̀mọ́ lé, òkìkí tó ní lẹ́ẹ̀mọ́ lé, orí ọ̀fẹ́ tó ní lẹ́ẹ̀mọ́ lé. Meanwhile Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan fúnra lára ẹ̀ dáa. Ṣé ẹ ti wá rí i tí mo sọ fún Ìgbòho ńjọ́ kínní àná? Bọ̀dá ẹ jẹ́ ká ṣe díẹ̀. Tí wọ́n bá arrest mi, ìwọ níbi tó lè tẹ button sí tí wọ́n fi release mi. Tí wọ́n bá arrest wo àwọ̀ lágbára kankan tá a fẹ́ sà ju pé kákan máa pariwo lórí social media lọ. A sì kékeré apariwo ayányányán. Ọ̀ǹtì táwọn àgbààgbà tó bá wa dá sí ló tó níyànjú. Now kò sẹ́ni tó lè ṣìpẹ̀ ara ẹ̀, ẹnìkan ni ó ṣìpẹ̀ fún ọ. Ìgbà tán arrest mi ń jò ní Ìgbòho pè wọ́n, ya àbúrò mi ni, ẹ bá ń fílẹ̀ kí ni tẹ́ fẹ́ gbà. That is him. So now ẹnìkan náà wá ṣìpẹ̀, àwọn èèyàn kan náà wá jókòó wípé ọmọ wa ẹ gbọ́dọ̀ ní freedom. Wọ́n jà fún Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ìgbòho has paid his dues. Ẹni tí ó wàá jẹ́ nǹkan ojú ẹ̀ ó rí nǹkan. Ojú Ìgbòho nítòkù tí ọmọ rí náà ni kó máa rówó, kó máa rọ́mọ, kó máa rá ìkú tí ṣe baálé ọ̀rọ̀, kó máa rí ìgbéga lórí ìgbéga, kí iṣẹ́ rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní gbèrú sí i. Kí gbogbo nǹkan ẹ̀ tó ti lọ kó padà wá ní ìlọ́po àìmọye, kó lọ́n bá ń dákò lọ rẹ̀ padà. Nítòkù tí Ìgbòho ọmọ rí nìsín nù. Àwọn míì ò ní tí ń dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá sí. Tí a bá ti fẹ́ nìkan lóye kan ẹ mọ́ tó bá wọn fà á mọ́. Nígbà tí wọ́n ń fa oyè kan lẹ́nu ọjọ́ mẹ́ta ká ní mo wà ń pòsíṣàn tó lè sọ̀rọ̀ ń gbà yẹn ni wọ́n máa ń joyè kan lọ́yọ̀ tó yẹ kán fẹ́ ní tí wọ́n fún. Ẹni tó bá jẹ́ àkọ́bí ọba ni wọ́n máa ń fún, àmọ́ kò sáré mọ́mọ́. Nígbà tí ò sáré mọ́mọ́ ẹ pé nìkan ní ààrẹ máa fi Yorùbá láǹtì rà. Ìbá níyì jù yẹn lọ.
ẹ wá wò tóbi ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta olóyè Ìgbòho ọba tó ní òní fi yín sílẹ̀ ọ̀rọ̀ yín wá gbà ọ̀gbọ́n báyìí ẹ ti dégún àgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ légún àgbà jù ọmọ aráyé àwọn tìyàn tìkùtì bọ́rọ̀ bá yíwọ́ tán ọlọ́ọ̀nìkan lókùn téèyàn ò yí ètò kan tí o bá gbọ́dọ̀ kọ́kọ́ jà fún sí step by step ní regional government kún ó tiẹ̀ kọ́kọ́ jẹ́ Yorùbá kọ́kọ́ dájú náà ẹ dá àwọn ọ̀hún náà dájú regional government nígbà tá a bá ti ní regional government eléyìí tá a lé yẹn yóò easy. Now, this is where I can be proud of myself. Tèmi gangan lè gbéra mi ní akẹ́ ọmọ Oòduà. Kennedy, n tí mo preach ń jò ní tí gbogbo wọn fi ń ṣépè fún mi tán fi ń pè mí lọ́dà lélẹ́lẹ́. Nígbà tí mo ní Yorùbá nation ò lè possible this time around. Mo ní ẹjá béèrè fún restructuring. Kí wọ́n dájọba padà sí ẹlẹ́kùnjẹkùn. Ká máa lo effort wa láti béèrè fún regional government. Same thing. Ńlá kí ó gba góòdù ń sọ pé ká tó débi tá à ń lọ tí mo sọ language tí mo lò ń gbà yẹn nìyẹn pé ká tó débi tá à ń lọ àkọ́kọ́ débi kan náà ẹjẹ́ àkọ́kọ́ débi tá a fẹ́ déhùn ká tó máa lọ bí tá à ń lọ. Tá a bá gba regional government a gbọ́dọ̀ practice ẹ̀ ó tiẹ̀ kéré tán for more than 30 years ká tó lè sọ pé a fẹ́ dá dúró ẹjẹ́ àkọ́kọ́ wò bá a ṣe lè sustain ẹ̀. So Yorùbá nation Oòduà nation a station on its own secession kì í yá bẹ́ẹ̀ yẹn o bí bẹ́ẹ̀ kọ́ bọ́n bá fún wa ní Oòduà nation nísìn á para wa tán láàrin oṣù kan kò jù bẹ́ẹ̀ lọ. So n tí mò ń béèrè fúngbà náà tí gbogbo yín wọ́n ń tá gbogbo àwọn èèyàn àwọn aláìmọ̀ kan ń kéyín lé mi pè mí lọ́dàlẹ̀ ẹlòmíì tó ń bá mi sọ̀rọ̀ nísìn pé if you cannot promote Yorùbá nation please leave them. I will be like òpònú ni ọ ní ṣé wò ní làákàyè ni majority wọn dẹ̀ ni wọ́n dàgbà wọ́n ti lé 50 wọ́n ti lé 60 wọ́n ti lé 70 still iye wọn ò sí. Àwọn tó yẹ kó máa advice wa kó máa sọ pé ká tẹ̀ díẹ̀díẹ̀ àwọn gan ni wọ́n tó ń fún ẹ̀lẹ́ ẹ̀ ìyẹn oko tó ti dí tí ò sọ́jú ọ̀nà ń bẹ̀ náà ní ká máa ro. Well. Tá a bá padà sí ètò ìjọba tó yìnbó ń lò láyé john regional government ìran Yorùbá ó lè pàṣẹ pé ní state báyìí o àfẹ́kẹ́yìn èèyàn wọ bíbá anyhow. Bí London ṣe rí yẹn wọ́n lo regional bẹ̀ ní UK ó gbọ́dọ̀ ti torí pé o ní visa UK lọ́wọ́ tó wá bí leave ọkàn lè wọ Ireland anyhow kò possible kódà bẹ́ẹ̀ yẹn ọba wọ Scotland kò pọ̀ òkàn lè wọ straight òfin wà ìlú kọ̀ọ̀kan dá dúró ni. Now pápápá lórí ọ̀rọ̀ ilé yìí òun náà ni pé Sheikh Akeugba Gold ó advice olóyè Sunday Igboho another advice náà ni wípé gbogbo ẹni tí Igboho bá ti rí ní Igboho máa ń like tínú bá ń bí Igboho máa bínú fufufufu ó dẹ̀ ti tán náà nìyẹn reality nìyẹn. Ńgbà tí nǹkan pè mí àtolóyè Sunday Adéyẹmọ Igboho pọ̀ between Friday and Monday inú Igboho ti rọ̀ àwọn ọlọ́pàá tó ń wo pé sá lo oògùn fúnra wa gan ni nígbà tó bá wọn sọ̀rọ̀ pé àbúrò mi ni òun ló fààyè gbàlà pèsè tó fi wó sáàrin wa àwọn ọlọ́pàá was like ṣe é fògùn bára yín sọ̀rọ̀ ni àwọn ọdẹ ti tán jọ náà ọdẹ ti tán náà nu. So bínú Igboho ṣe rí ni Igboho ṣe ń hùwà bínú Igboho ṣe rí ni Igboho ṣe ń ṣe nǹkan tínú ẹ tó bá ti bínú sí ọ ó ti tán pátápátá ni kò sẹ́kù sọ́kàn ẹ̀ ní tó fi ń mókè níbi gbogbo nǹkan tó fi ń excel níbi gbogbo nǹkan táwọn yóò fi máa wò ó pé ìgbésí ayé àwọn yẹ kó dáa ju tiẹ̀ lọ tí Igboho fi ń lọ sókè tí ò fi wálẹ̀. So olóyè Sunday Adéyẹmọ Igboho now nípa ti pé Ọọ̀ni fẹ́ fi Igboho joyè mo láǹfààní àti sọ fún ọ pé baba ńlá rọ ni o gbogbo àwọn tó gbé ìròyìn yẹn fake ìròyìn ni wọ́n gbé Ilé Ifẹ̀ ò sọ nǹkan kan nípa pé wọ́n fi Igboho joyè kankan Ọọ̀ni ọ̀dẹ̀ gbégbèsè kankan Ọọ̀ni ọ̀dẹ̀ sọ nǹkan kan me telling you categorically but unfortunately ìròyìn yẹn Ọ̀yọ́ Affairs ni mo ti rí mi ò mọ̀ pé irú Ọ̀yọ́ Affairs náà lè gbérù ìròyìn bẹ́ẹ̀ ìròyìn tẹ́yìn ò fìdí ẹ̀ múlẹ̀ orí Facebook ló ti pọ̀ àwọn èèyàn ti gbé wọ́n share ẹ̀. Now tẹ bá rí tí mo kà jáde yẹn yín gan kọ̀ọ̀kan wá jókòó wò pé so àwọn èèyàn lè jókòó láti kúùkù nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn láti kúùkù fake history lórí ìran Káàárọ̀ Oòjíire toríṣiríṣi àwọn èèyàn ń gbé káàkiri tán ń pè ní authentic lónìí fiction mo sọ kinní kan fún yín mo ní tó bá mọ àwọn èèyàn tí wọ́n lè create story
tẹ́ẹ̀dẹ̀ wo nínú tv téèyàn ó sì máa sunkún téèyàn ó sì máa gbé bí kò mọ̀ tàn mọ́ tẹ́ẹ̀ tó máa ṣépè fáwọn tí ń ṣe nǹkan tán hà tínú ẹ̀ èso lórí burúkú ni ẹ ti gbàgbé pé story wọn mọ̀ kọ́ ọrọ̀ ajé tí wọ́n máa ń ṣe wọ́n máa ń hà tí fíìmù lásán mọ̀ ni àwọn tán ṣépè fúnra wọn tán lura wọn ní ìsìn tán bá tún parí fíìmù tí kámẹ́rà bá ti kó lójú wọn wọ́n ó tún dì mọ́ra wọn ó tún kí sí ara wọn. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná làwọn èèyàn kan wà tó jẹ́ pé fake news làwọn èèyàn máa ń cook àwọn kan lè ṣe in favour of olóyè Sunday Adéyẹmọ Ìgbòho no you can't push what is not èèyàn kì í drag nǹkan tí ò tinú tàbí tọkàn wá Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ lè folóyè Sunday Adéyẹmọ Ìgbòho joyè ẹjọ́ wá lọ́tọ̀ kan bàbá as at now kò sí nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ èmi Àkàndá Awíkonko ni mo sọ pẹ̀lú gbogbo ẹnu pé Ọọ̀ni ò ní lọ́kàn o for now tó ní bá ní lọ́kàn Ọọ̀ni ò tí ì bẹ́ẹ̀ nìkan kan sọ kò tí ì sí gbèsè kankan bẹ́ẹ̀ kò tí Ọọ̀ni ò tí ì sọ nǹkan kan pa ẹ̀ kábíyèsí Ọọ̀ni ò tí ì sọ nǹkan kan pa ẹ̀ Ilé-Ifẹ̀ ò sì mọ nǹkan kan nípa rẹ̀ so like I said earlier pé bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé kí wọ́n gbìyànjú láti fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ oyè tí bàbá wa Aláàfin àná ò tí ì fi wọ́n jẹ wọ́n fẹ́ fi wọ́n jẹ tí wọn ò ráàyè fi wọ́n jẹ tán fi lọ then ìgbésẹ̀ tó bá kù àwọn ìlú tó bá kù tán fẹ́ fi oyè dá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́lá they will do so gbogbo àwọn tó ń gbé fake news kan wà very very careful ìrọ̀lẹ́ sáré fógún ọdún kọ́ mọ́ mi ẹ̀lẹ́ lóòótọ́ làwọn èèyàn ó wo nǹkan tẹ́ ẹ ṣe lóòótọ́ làwọn èèyàn ó discuss nǹkan tẹ́ ẹ ṣe lórí social media ẹ lè máa fi wá followers ẹ lè máa fi wá kinní well that is your own cup of tea torí káwo lè deny ntọ́ bá jẹ́ fake ńlá wá ṣe wà ntọ́ bá jẹ́ reality bó bá jẹ́ pé reality ni bí mo ṣe ká náà ní sọ pé lóòótọ́ ni bàbá wa Ọọ̀ni Ọ̀jájá the second wọ́n fẹ́ folóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ́ ààrẹ akọni Oòduà ok Ọ̀yọ́ náà ti fẹ́ fi wọ́n jẹ jagun of Yorùbá land ààrẹ akọni Oòduà worldwide kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ nílé-Ifẹ̀ for now mi wàá mọ̀ lọ́jọ́ iwájú o God bless you and Olódùmarè ní fẹsílẹ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹ já sọ lórí WhatsApp +234-904-851-9362 +234-904-851-9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjèrè bí òní wọmi orílẹ̀-èdè lẹ káàrọ̀ òjèrè onídàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni ajíwá ṣe o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club worldwide ilé aláyọ̀ nílé wa. Wow.